Hi everyone, welcome to my channel. O went to Ronaldo purpose in then our good Meleku boy. Wọ́n ní bèrè. Ẹ̀yà máa bèrè. Wọ́n máa fẹ́ bèrè rẹ̀. Tídọ̀ nà ẹnu. Wẹ́rẹ́ ìfàbá sáyìn tọ́gbọ̀ ojú ẹ sí àsáyìn rẹ̀. Ó ní pé ọ̀sán yìí ni. Ok, ọ̀sán yìí ni. Ọ̀sán yìí ni. Ó ní pé nǹkan bá ti dáwọn ni. Ok. Ẹ̀kọ́ bí ilẹ̀ Yorùbá ọ̀sán yìí ó máa ń sọ̀rọ̀. Ẹni tí ó lè máa ń sọ̀rọ̀. Ó ní tó ẹ̀dọ̀ tó orílẹ̀-èdè tó tán tó Yorùbá sí ìlú ẹ̀ ọ̀sán yẹn náà dọ̀wọ́. To milade ina da wa. Ẹyọ mọ̀ lọ́wọ́ pàṣẹ òfàṣì wọn. Ó ní pé pé kì í sọ pé agbára Ifá òun yẹn. Okay. So voodoo ọ̀sán yìí. Voodoo ọ̀sán. Okay. Ṣé wọ́n ti fẹ́ mú wa lọ bèbí? Ṣé wọ́n fẹ́ mú wa lọ bèbí? Ẹ̀dọ̀ mìíràn lọ́wọ́ plan ní sọ fídíò. Àyà pàlẹ́ tó dùgbà wọ́n mọ̀ ọ́ lọ́wọ́ lọ́dọ̀ dùgbà lọ́wọ́. Ẹ̀dá ń gbé báyìí. Odùduwà. Wọ́n ní pé òòṣà Odùduwà ni. Ẹni tó bá fọwọ́ kàn. Ó ní ẹ̀dọ̀ mi ní sẹ́ àlọ́dẹ mísìkà sí àlọ́dẹ kan. Bọ̀yìn náà tó de fótó pa. Okay. Odùduwà. Okay. 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 Nílẹ̀ bọ́ dọ̀ ń kọ́ mi tán òwúrọ̀ àdókò tó gọ́. Àkùnbẹ̀nu wà. Bá yín fẹ́ bẹ́ẹ̀ wọ́n nù ọ̀kúta ti sọ̀rọ̀. Wọ́n ní pé òun náà máa ń pè ní Frẹ́ Bay Pakun Benua tóun sì máa ń gbé ní Tọkọta. Oyin fákàntọ́ lóṣù ní dòdè sọ́dọ̀ gbẹ̀sùn sí àná. Ó ní òun náà máa ń pè ní Adé Ifá lọ́rẹ́ ní Tọkọta ń bí báyìí. Òun sì tún jẹ́ ẹni tí ń já ewé. Tó sẹ́kẹ́m arrondissement. Tó nínú arrondissement Àjàṣẹ́ márùn. Ta ló lè wá bá wọn kà? Okay. Nǹkan tí wọ́n kọ síbẹ̀ ni pé tí ọkàn bá rí ìwòsàn ara pàápàá yóò rí ìwòsàn. Ibẹ̀ ó jẹ́ igbó àìwọ̀ fún obìnrin tí bá ń ṣe nǹkan oṣù. Okay. Okay. Àwọn prógámù bàbá ní àsìkò tí ẹ bá ń wá wọn láti pé àbí ẹ fẹ́ rí wọn consultation àbí ẹ bá ní bí program kan tẹ́ bá wá àsìkò tẹ́ lè wá wọn sí ọjọ́ táwọn ń gba àwọn èèyàn wá. tó máa ń gbà àwọn èèyàn. Àwọn máa ń gbà wọn. Ẹni kí bàbá wa dúró síbẹ̀ kan náwó sí. Papa ẹ̀dọ̀ mi ní kọ́ọ̀mù mi náà mi náà fún ẹ̀bùn náà dáhùn lọ́dún ìbọ̀ yìí náà. Ta ló máa bá wọn kà? Nǹkan tí wọ́n kọ sí òkè ńbẹ̀ òun náà tún kọ sí ní òkè yẹn. Kálẹ̀ sílẹ̀
ẹ̀gẹ̀rí òkú ẹ̀gẹ̀rí. gẹ́gẹ́ bí nǹkan tí mo ti ṣe ṣàlàyé bí ọkàn bá rí ìwòsàn ara pẹ̀lú náà òun náà yóò rí ìwòsàn. àwọn program bàbá nìyẹn. Okay. tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń àwọn ẹbọ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe lé nínú tí wọ́n ṣe lé nínú Dẹ́gbẹ́ bọ́dá dà. Ní wàá mi fún mi. Okay. Ibo ni wọ́n máa gbé lọ báyìí? dókítà ìnáṣẹ́sọ̀. ìyá ìlú kan ni. ó ní pé oríta ní ó ní èyí tó wà lọ́hùn yẹn wọ́n ń gbé lọ ní ìdí igi ìrókò. ojú ètò rẹ wà. ó ní ilé ìgbà òun lọ ní ojú ẹlẹ́gbà. èyí àti ojú ìwòyàn agbára oṣù kan. èyí tó wà ní agbede yẹn nínú igi tó wà ní àìgbó. Okay, sir. So, I look at you. Yes. Àwọn ẹbọ yẹn ni tún lè bá. Àwọn ẹbọ làwọn lè bá. Kí náà ń pè à ń pè ní ìyẹ̀wòsùn kí náà ń pè ní bíbà this powder. Tẹ́lọ̀ kó lè lé mi tó fún ìwà tó mílẹ̀ dèmí náà yọ̀ lọ ìwòsùn tó fílẹ̀ ìfìlẹ̀ tó mi ẹni ọyọ́. Báyìí òpá apá àdúgbò. Ẹ̀dí ẹ̀ tí ń bọ̀ yẹn lọ yẹ lọ sùn lọ. Yẹ lọ sùn lọ wẹ̀ ẹ̀dùn tẹ̀dù ẹ̀dùn wà ní ìmílẹ̀ tí òwú èmi náà lè ẹ̀dùn tẹ̀dù wà. Ó ní pé lọ́dọ̀ àwọn ẹlòmíì ìrosùn táwọn máa ń pè táwọn tẹ́lẹ̀ àwọn sọ̀rọ̀ òun làwọn yìí fún máa ń dípá mẹ lọ́dọ̀ tí wàá ń bí báyìí efu làwọn máa ń lò. a máa ń tẹ̀ ṣé lè na máa ń tẹ̀ òun náà máa ń tẹ̀ ṣé lè máa ń tẹ̀. ẹ̀dọ̀ wẹ̀mí náà síyà ó ní òun náà máa ń lò. Okay. Miriam. Sẹ́yìn. Okay, move. Okay. Wow. Okay. Ẹ tún bù ẹnìkan bù sórí. Ẹ̀dọ̀ mi lẹ́bàá ogún lóhùn mọ́jú. Ẹnìkan kí àwọn èèyàn pé ó dàbọ̀. Ẹ̀dọ̀ mi ní ìdọ̀ndó mẹ́lẹ́dọ̀ ẹ̀ dàbọ̀. Láti ẹ̀ ó gbé sẹ́sìn ní àsán dàgbéra mẹ́kọ́ ìjọba dàgbéra yìí nígbà dàgbéra tán bí mi tó ń bolo wa aṣọ ìbò jìjọ òkú nígbà tó àwọn sí ọba àwọn ìtàn rẹ̀ gbàkúdà ọ̀nà rẹ̀ gbàkúpẹ̀ bínú rẹ̀ níbi pọ́kọ́tà nígbà tó yìí. Wọ́n ní báwọn kí gbogbo àwọn ọba ìlú Nàìjíríà pé ìrùkẹ̀ kò ní bọ́ lọ́wọ́ fún wọn. Àwọn ọ̀pẹ bí wọ́n máa tẹ̀ àwọn ọ̀dàwọ̀ rẹ̀ kó gbogbo àwọn aláwo ti ilẹ̀ Nàìjíríà gbogbo wọn náà kí. Ẹ ṣé o.